Thank you very much for giving me this privilege. You're spoken well. Ọ̀túnba Kọ́lá Olóòtú, ẹ bá wa pè iṣẹ́ káfí bí àkàrà. Bóyá Bàrí la máa pè, bóyá 1 2 3 ni, ṣùgbọ́n èmi rò pé Bàrí ó máa wọ̀. Ìyàwó ẹ̀rọ ìdìmú, ìyàwó Excellency ẹ̀yin náà ìdìmú. Bí bàbá àwọn ẹ̀rọ ẹ̀mọ́jàrá yán kan ẹ̀ tí ń ṣe tíátà ti pẹ́. R Y. Ẹ bá ń pẹ̀ tẹ́wọ́ fún ìyàwó ẹ̀rọ. Thank you. You're welcome, sir. Amọ̀mọ̀ràn nígbà tí wọ́n ní àṣà wa èdè wa Bari Face ló ń dún ló ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìkọ́nà ọ̀gá wa bàbá wa nídìí iṣẹ́ làwà pẹ̀lú báyìí tí mo fi tọ̀wọ̀ dárúkọ wọn bàbá wa Kọ́lá Olóòtú bàbá o mo kì í sà. Àdúpẹ́. bàbá bá mi kọ́ ọ̀rọ̀ alẹ́ káàkiri tó ń wò yìí. Gbogbo ọmọ Nàìjíríà gbogbo àgbáyé a kí yín o ẹ kú àdúrótì Alhaji Sikiru Ayinde Barrister àdẹ̀kú àdúrótì tiwa nígbà tí àbí nígbà tí tẹlifíṣàn Ọlọ́run á wà pẹ̀lú wa o. Ọlọ́run á dúró tì wá. bàbá ní ṣókí àárín yín bílẹ̀ ni ẹ bá mi sọ ní ṣókí ẹ̀yin àti torí pé ó dà ń pé eré tí bàbá ṣe kọ́yìn ní Ìbàdàn ẹ bá mi sọ díẹ̀ bá ṣe pẹ̀yìn àti olóògbé Sikiru Ayinde Barrister. Alhaji Sikiru Ayinde Barrister jẹ́ olóòótọ́ olódodo ẹni tó wà straight forward nígbà tí a lọ bá wọn pé wọ́n máa ṣeré fún wa ìyẹn ìgbà tí wọ́n fẹ́ ṣe 25 years anniversary wọ́n promise pé àwọn á wá bó ṣe tẹ̀ wọ́n tó bára wọn ò ṣe dá tó wọ́n tún sọ fún wa pé ká má wọrí o àwọn á wá wípé ó yẹ káwọn ti travel out pé bẹ́ẹ̀ àwọn fẹ́ ṣeré yẹn tán táwọn bá ti ṣeré yẹn tán káwọn máa lọ wọ́n dẹ̀ sí káàdé yẹn wọ́n parí eré yẹn náà travel láì mọ̀ pé ọlọ́jọ́ ti dé adúpẹ́ fọlọ́run. ẹ bá mi gbọ̀n wọn ní fújì mọ̀ràn ìwà tó lè dìmú nínú ìwọ olóògbé Sikiru Ayinde Barrister wọn ní fújì káàkiri bá mi gbọ̀n wọn mọ̀. èyí tó ṣe pàtàkì jù ní àdéhùn kéèyàn má jẹ́ ẹni tí ó nímọ̀ tara ẹni nìkan kí èèyàn sì jẹ́ ọlọ́yàyà kó túraká sí gbogbo èèyàn. How you doing ma ṣàlàfíà ni. Adúpẹ́ fọlọ́run. ẹ bá mi kí àwọn ará ilé tọ́wọ́ ìkẹ́ bá mi dárúkọ yín. Assalamualaikum warahmatullahi wabarakatuh. My name is Islamiyat Balogun. Yorùbá la máa sọ o ní ṣókí mi ìfẹ́ kọ́ rẹ̀ ń pọ̀ jù kí ni nǹkan bíi méjì mẹ́ta tẹ́ mísì jù nípa dádì mo fẹ́ gbọ́ látẹnu yín. Mo mísì ìfẹ́ wọn, mo mísì care wọn. I miss his phone call. I miss everything. Thank you very much. Báwo ni ní ṣe dùn sí ní ètò tẹ́ wá lè ní mà? Inú mi dùn gan-an ni torí I'm one of the ara àwọn olólùfẹ́ Barrister ni mí mo bá ń gbọ́ dáadáa torí gbogbo àwọn orin yẹn ó máa ń mọ́gbọ́n lórí ó máa ń kọ́yàn lẹ́kọ̀ọ́ oríṣiríṣi ṣé mọ̀ pé gbogbo orin tó máa ń kọ orin ó dẹ̀ máa ń básìkò mu ṣé bá wo ti family planning tẹ́ bá wo oríṣiríṣi so mo máa ń gbádùn ẹ̀ mo dẹ̀ wà lára àwọn tó máa ń gbọ́ dáadáa. ẹ láti kọ díẹ̀ fún mi ní ìtẹ́ bá ń gbádùn ní ṣókí mà. ó yẹ kọ́ fún ní ṣókí ewu lẹ fẹ́ kọ́ bẹ̀ sórí ń bẹ lẹ́nu aláàjì àgbà àbẹ̀wò. Fuji cabbage sùúrù dára ó lẹ́wà púpọ̀ bá lè ṣe ẹ̀yìn ara mi ẹni tó bá ti ní sùúrù ohun gbogbo ló ní ó ní tọ̀hún káríire káyé ṣé wípé ṣé mọ̀ ẹni nǹkan tó ń sọ bí wọ́n bá ní sùúrù gbogbo nǹkan ló ní. wọ́n ní kókó tó fi sí ilé ìwé parẹ́ wọ́n dáwọ́ mi sí ẹ̀ ọba ìyá yìí báwo torí ti àìlè bá ọ̀sá tì í. gbogbo ẹni bá ń bá láì lé jẹ tó bá ń bá láì lé wò tó forí bá ọ̀sá tì í là láì ṣe àìlè gàdíkì àìlè ṣe yọ ẹlẹ́dàá sí irú ní òbí.
صلوا على النبي الكريم
النبي المصطفى صلى الله عليه وسلم اللهم صل على سيدنا محمد الفاتح وليس باسمك
Àṣàbí mọ́tìmọ́ ìyàwó mi ní lọ́jọ́. ṣe wà ń bí irú àpéjọ ìkílẹ̀ fẹ́ sọ sí báwo ló ṣe rí lára yín sà. láì tàn láì súnmọ́ bí láì là sí láwùwà torí ẹ̀gbọ́n mi mo ṣe wá bí Alhaji Sikiru Ayinde Barrister ọlọ́run bá mi kẹ́ wọn àforíjì wọn ìwà tó dojú kan á da ẹ̀yìn tó fi sílẹ̀ kò ní bàjẹ́ òun ni gbogbo à ń wò lójú tí gbogbo náà fi ń dún lé ní but àdúpẹ́ fọlọ́run wẹ́ ọlọ́run ní kó rí bẹ́ẹ̀ àsìkò tó náà ni tásìkò ò bá tó èèyàn kankan ò ní lọ Alhaji ṣe irigi méje àyà mẹ́fà sílẹ̀ fún wa iṣẹ́ ńlá ló ṣe lẹ̀ fún wa o tí gbogbo náà dẹ́n jèrè ẹ̀ ṣùgbọ́n ọlọ́run rí gbogbo ẹ̀ ọlọ́run bàlánú kó tó bá mi dà wọ́n pọ̀ kẹ́ kó bá mi ṣàlájì ní sọmọrí àlìjọ náà no he did very well when he was alive and a dẹ̀ ń fi orúkọ ẹ̀dọ́dá a fi ń yangàn gbogbo ibikíbi táwọn náà bá dé títí dè ní a máa yangàn bá rí máa dé oníbàjẹ́ à ń forúkọ ẹ̀ yangàn ní gbogbo ibikíbi ọlọ́run ọba láàánú abá àtẹ̀wọ̀n sáfẹ́fẹ́ rẹ̀. bàbá kí ni ìbáṣepọ̀ yín nígbà tí bàbá wà láyé ẹ bá mi sọ díẹ̀ fún òun olólùfẹ́ yín tó ń wò. wà dáadáa mo máa ń lọ́dọ̀ wọn àwọn gan máa ń pè mí àjọ máa ń ríra àjọ máa ń sọ̀rọ̀ tó pọ̀ gan o torí Alhaji kì í káyàn kún ọmọ kékeré ó máa ń fẹ́ mọ̀yàn dáadáa ó dẹ̀ nínú rẹ̀ sí yẹn tó máa ń gbèyàn lárugẹ ni àjọ wà dáadáa ẹ̀gbọ́n náà jẹ́ fúru wa ẹ̀gbọ́n náà jẹ́ fúnra wa wọ́n ṣe dáadáa gan. ojúbọ fújì la wà yìí ojúbọ fújì tó ṣe Alhaji Sikiru Ayinde Barrister tá a bá ṣe ìtọ́jú ilé lọ tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ torí pé òun ló fún wa lóúnjẹ tá à ń jẹ ọlọ́run dẹ̀ ń bẹ lẹ́yìn Alhaji Sikiru Ayinde Barrister tó fi kú ó tún wá kú kò tó kú àwọn tá à ń ṣẹ̀yẹ fún yìí à ń ṣe lẹ́tìgbà tí ó kà wá náà ni agbájúdọ̀ ló kú o ó wà láàyè ó wà láàyè ó wà láàyè ọlọ́run bá fọ̀run kẹ́ wọn. ọmọ ọ̀túnba kọ́rọ̀ olóòtú ìmọ̀dú ọmọ túsàlẹ́rìn mo rántí ijọ́ tí mo interview yín mo bá lò yín pọ̀
tí a bá ń sọ nípa ẹni tó ń kọrin tó mú Alhaji tó mú Barrister tán pátápátá both live and record. Èèyàn lè mú èèyàn láìfò kó mọ̀ mọ́ ní orí àwo eléyìí kó gbogbo ẹ̀ tán àti rí ilẹ̀ ní àti rí inú record. Ìdí nìyí tí àwòrán ẹ̀ fi jẹ́ kan lára àwọn onífújì tí wọ́n gbé sí Fuji Music Hall of Fame ìyẹn ní ti Fuji Chamber lọ́hùn. Ọlọ́ládé gẹ́gẹ́ bá a ṣe gbọ́ eré tó kọ́kọ́ ṣe lójú Barrister ní wọ́n lọ ṣeré nílàró táìmù yẹn ni wọ́n sì kì díẹ̀ ó rẹ̀ wọ́n díẹ̀ bó làwọn ṣe ṣeré wọ́n wá wà lóòtẹ́ẹ̀lì wọ́n wá ní wọ́n lọ pé eléyìí sì wà lórí stéèjì Bàrí ọ̀mọ́ ọ̀gbọ́n Bàrí ṣe gbọ́ wọ́n ti ń jẹ́rìí sí i Bàrí ọ̀mọ́ ṣùgbọ́n òun Alhaji wọ́n ní wọ́n sọ pé àṣírí ọ̀gbọ́dọ̀ tú pẹ̀lú eré yìí o wọ́n bá tì síwájú wọ́n Barrister wà ń gbọ́ pé láàfin ni wọ́n nílò bẹ́ẹ̀ nígbà wọn ní àtúnṣe láàfin ẹ̀ ọmọ kan ta ló tì wájú jọ́nà Adéròjú ẹ̀ mọ̀ bọ̀ Adéròjú tó kì í láyà ní púrọ́dọ̀tì Adéròjú ni ọjọ́ orí tọ́kọ́kọ́ kan lójú Barrister wọ́n Barrister wá jì lórí pé báwo ni ṣé mo bá yẹ ìṣòrí ni ṣé mo bá yẹ ìṣòrí torí ó jẹ́ Barrister lẹ́nu pé kéèyàn mú èèyàn bẹ́ẹ̀ wọ́n ní Barrister jẹ́ ìṣòkó wọ́n dẹ̀ ń lami lójú báyìí pé àwọn òrìrú eléyìí jọ ìwọ̀n di orí ẹ̀ mo ti ń ṣàdúrà fún pé yóò jẹ́ èèyàn láyé àṣírí rẹ̀ ò sì ní tú ẹkùn àgbọ̀nfì ni kò ní já láéláé. Ọlọ́ládé lórúkọ Fuji Music Hall wọ́n ní kí n gbé fún ọ àmì ẹ̀yẹ nì gẹ́gẹ́ bí ẹni táwòrán rẹ̀ ó wà ní káàmọ́ nígbàgbé láéláé wọ́n ló ṣe gudugudu méje yàyà mẹ́fà onítọ̀ kọ́ níjọ́ tí Barrister ń sunkún tùúlẹ̀ káwọn èèyàn gbọ́ kí n tó gbà wọ́ọ̀dù ilẹ̀. Àyìndé ògún káyọ̀ òdògbó lákàáyé. Ògbónògbò nìyẹn lákàáyé èèyàn tó gbèrò pé kí n máa jáyé mi ẹni tó gbèrò pé kí n máa jáyé mi gbẹdígbẹdí nítorọ ajá ẹ̀rọ ìfúnlẹ̀ká ọdún láyé Àyìndé ògún ní mí Àyìndé ògún ní bàbá mi òdògbó lákàáyé. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹgbẹ́ Bàrí fásitì pátápátá fún àpẹẹrẹ ìbádìí ọlọ́wọ́ bá láàrin jùlọ òun lọ́pẹ́ tó sí lágbára ilé kan àwọn tá a ṣe fún àṣẹ tó fẹ́ lágbára ọlọ́ àpéjúṣe lè àdé àdépẹ̀jì lágbára ilé kan rẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo owó tẹ iná ọlọ́wọ́ ajé òfin lọ lágbára ilé kan rẹ̀ tí ọdún tó tún ń bọ̀ á bá gbogbo wa láyé àrẹ̀ tó dùn báyìí lọ oníta bá ní ká máa sọ ọ̀nà máa jì ṣùgbọ́n ọpẹ́ náà ni ọpẹ́ ní ẹ̀ka dá ọpẹ́ ló yẹ kẹrù ó dá ọpẹ́ ló yẹ kẹrù ó dá.
wọ́n ní àwọn èèyàn náà tún fẹ́ gbóhùn ẹ̀sìn ẹlẹ́sìn pàṣẹ àdòdó ẹnìkan wà ní ìtòwọ́gbọ̀ fàálẹ́nì mo ní ẹnìkan bí Míkì Àdìsádà Míkì Àdìsádà ẹ jẹ́ kí Míkì Àdìsá máa bọ̀ Míkì Àdìsá. Ẹ jẹ́ kí Míkì Àdìsá máa bọ̀ ẹ jẹ́ kí bàbá yìí kọ́kọ́ gbà wọ́ọ̀dù tiẹ̀ lọ. Yóò gbà wọ́ọ̀dù ẹ dúró síbẹ̀ ìyá àbèjì ní síwá ẹ báyìí lọ ẹ wà ń bẹ̀. Ìyá àbèjì ní síwá sọjọ́ ọ̀bí àbí. Ìyá àbèjì ní síwá. Lórúkọ Fuji Music Hall wọ́n ká fún ọ lámì ẹ̀yẹ ẹni tó dáńgájíá nínú orin Fuji tí a pè é fọ́tò rẹ̀ kàdàgbà sí Fuji Music Hall of Fame. Adúgbò púpọ̀ bí wọ́n bá fi fọ́tò èèyàn tó bá wọ Music of Fame ní Amẹ́ríkà ẹ̀yẹ ńlá tí ò tó borí ẹ̀ ní láyé ẹ̀yẹ ńlá tó gbà lónìí kò ní já lórí ẹ̀ kò ní bàjẹ́ kò ní síwá o nǹkan mẹ́ta ni Barrister ti jó lórí gbogbo ní Fuji wọ́n ní ọ̀yàyà wọ́n ládé o wọ́n èyí sì ìfojú tẹ́ńtẹ́lú èèyàn mẹ́tẹ̀ẹ̀ta ẹni lè kó tó ẹni lè Alhaji Barrister wọ́n promise wa pé àwọn ó ṣeré fún mi nígbà tí mo fẹ́ ṣe anniversary 25 years ara Barrister ò sì yá ẹlẹ́rìí mi nì ẹlẹ́rìí nì mo wá ń pe ọkùnrin yìí mo ní mo mọ̀ ń gbọ́ kankan para Barrister ò yá ọba tó ẹ bá Barrister sọ̀rọ̀ ẹ bá bàbá sọ̀rọ̀ mo bá pe Alhaji bò wá lára yín ọlọ́run mọ̀ fún yín lálàáfíà kankan wọ́n ní dípò là màá wá síbi eré ẹ̀ náà lọ dá mi dúró tí n bá ti ṣe tán màá tráfù mo fẹ́ lọ tọ́jú ara mi à mo ní èké ńlá pé bàbá ilé yìí nìyí bọ́yọ̀ ti wọ pléènì ti lọ àbíjọ́ tá a fẹ́ ṣeré tá a rí wọn èmi kankan mọ̀ pé ó rẹ̀ Barrister ọlọ́run pápá gbogbo ẹ̀ṣẹ̀ tí Barrister bá ṣẹ̀ láyé ọlọ́run mọ́sà ìbániyáfi rẹ̀ torí pé àdùkáwà ní àdéhùn eré ẹ̀ náà lè jẹ́ ṣe láà ọlọ́run ẹ̀mí gan orin mi gan alọ́pá wọn ní no nìbàdàn bí hòtẹ́ẹ̀ tí mo tàgbà fún wọn Ìbàdàn bíbá yìí ìran onírèké kọ́ rárá lẹ́gbẹ̀ẹ́ ring road Jùbáké kọ́ ẹjọ́ bá gbà ọgbà 1,000 yóò gbà 10,000 olè fẹ́ pariwo kaka fò é ajá Barrister ajá rẹ̀ ó ṣe ọ̀bá bọ̀ ọ̀bá kan bẹ̀ kaka fò lálọ́ bá wọn jọ yẹn Alhaji ibẹ̀ ni a ti bá wọn sọ̀rọ̀ náà wọ́n ní Muyideen Kasali fẹ́ rí wíwù ní wọ́n á pè Muyideen wọ́n ní ó rí àwọn díẹ̀ wọ́n ló rí àwọn díẹ̀ wọ́n Kasali ò ti pa wọn lù lẹ́wọ̀n ti ṣe gbogbo ìjọ yẹn Kasali fẹ́ gbé mọ́tò tó fún wọn ọ̀rẹ́ mi ò lè wá ọ̀rẹ́ mi jẹ́ ó tẹ̀lé ọlọ́run ní kọ́ àtórí ìtàn sọ nìyẹn wọn padà rí Muyideen Kasali adúgbàpọ̀ gbogbo ìwà yìí ni kò mú bọ́ bá ṣàdéhùn mọ̀ síkà ẹ̀ Míkì Àdìsá ẹ máa bọ̀. Alhaji ẹ̀fẹ́ ìrọ̀lọ́ládé báyìí lọ ẹ̀fẹ́ ìlọ bàbá Míkì. Ẹ jẹ́ ká fẹ́ jẹ́ sílẹ̀ ká wá jèrè ọlọ́run tó fi tó ẹ̀sìn bàbá wa. Jésù Kristi ní ìdí ayé. Bye.
olùdásílẹ̀ Fuji ẹ kọ́kọ́ bá mi sọ torí mi náà ti endorse ẹ̀ fọ́wọn méjì mẹ́ta tán bá ti gbọ́n pa ẹ̀ ẹ bá mi sọ àsìkò wo ló ń lọ ìgbà wo ni kakọ́ sọ ń pa yẹn náà. Àsìkò tá a máa ń ṣe olùdásílẹ̀ Fuji ẹ̀ẹ̀mejì ní ọ̀sẹ̀ ni ọjọ́ Thursday àti ọjọ́ Sunday ní aago 5 ìrọ̀lẹ́ òun la máa ń ṣe. báwo ló ṣe lè rí báwo ló ṣe lè mú ìwọ̀n tó ń sí Nàìjíríà. àwọn tí wọn ò sí Nàìjíríà tán bá wá sẹ́ni page wa lórí Facebook orí YouTube orí Instagram fans club wa anything olùdásílẹ̀ Fuji tẹ́ bá ti tẹ̀ sórí kìíní ẹ máa rí wa wò live and direct. ní ṣókí kí ló bí ètò yẹn torí ètò gidi ni kí ló bí ní ṣókí a lè má lè pẹ́ jù bọ́ kí ní ṣókí kí ló bí. nǹkan tó bí ètò olùdásílẹ̀ Fuji ni pé ìgbà tí olórin kan gbà náà tí wọ́n lọ sọ wípé ààrẹ Dr. Sikiru Ayinde Barrister kan òun ló dá Fuji sílẹ̀ but àwọn náà tiẹ̀ ti sọ pé no pé bóyá àṣìgbọ́ ni àdúpẹ́ lọ́wọ́ wọn gidigidi gan pé wọ́n rìfáàsẹ̀ ìyẹn ni àwa wò ó pé gẹ́gẹ́ bí nǹkan tẹ̀mí dẹ̀ promise bàbá ẹ̀ lórí sick bed ẹ̀ pé gbogbo nǹkan tó bá ní í ṣe pẹ̀lú legacy ẹ̀ pé láyéláyé tèmi náà fi máa wá bá mi ò ní jáwọ́ ń bẹ̀ ó ní mo ṣe wá rò wí pé a gbọ́dọ̀ jẹ́ káwọn èèyàn kí wọ́n mọ nǹkan tí ó wà ń bẹ̀ pé because nǹkan tí wọ́n fẹ́ yí ìtàn tí wọ́n fẹ́ yí pé bàbá yìí kọ́ ló dá kí bàbá yìí jìyà fún Fuji gan làwọn aṣọ ẹ̀ pòkè a gbọ́dọ̀ dá ètò yìí sílẹ̀ owó ńlá la rẹ̀ fi ń ṣe lórí rédíò because lórí rédíò náà nìbàdàn àwa ń bẹ̀ náà ní 32 FM ní gbogbo ọjọ́ Saturday ní aago 6 ìrọ̀lẹ́ sago 7 à ń ṣe náà tó jẹ́ pé ìyẹn wà fún gbogbo àwọn ìyá lọ́jà ìyá láta oní tí wọn ò sí lórí social media wọn á lè máa mọ nǹkan tó ń lọ nípa ààrẹ Dr. Sikiru Ayinde Barrister. orúkọ ayẹyẹ tá à ń ṣe lónìí ni Fuji ni Barrifest and Fuji Music International. Barrifest in the sense pé a fi ń celebrate ẹni tó dá Fuji sílẹ̀ the creator of Fuji music Dr. Sikiru Ayinde Barrister but not only Dr. Sikiru Ayinde Barrister ló jẹ́ pé à ń ṣe lé lórí gbogbo oní Fuji pátápátá gbogbo ẹni tó ti contribute to development of Fuji music wọ́n dà wọ́n bẹ láyé tàbí wò sí láyé mọ́ ni a fẹ́ máa recognize because tá a bá wo ti ń jẹ́ Fuji kì í ṣe tí Barrister dá sílẹ̀ ni kálukú ló nípa tó kó bí bàbá wa Kollity ti nípa tí wọ́n kó ní K1 Mayegun nípa tó kó Rashidi Ayinde Ṣínà Àkànní Dr. Adéwálé Àyùbá Òṣùpá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́ lórí Sanko Rashidi kálukú ló nípa tó kó Fuji ẹ̀ ṣe Fuji pé Fuji mi pé Fuji ẹnìkan Fuji gbogbo àwọn tó bá ti ipa tí kálukú kó ń bẹ̀ gbogbo wọn la lè fẹ́ máa recognize láàdẹ́ nìkan kan sí. kò dẹ̀ lè síyàwó tó máa fẹ́ tó bá máa fẹ́ ọkọ mi a gbìyànjú torí ẹ̀ nílẹ̀ ṣe rí pé bóyá téèyàn bá bímọ kan àbí méjì tí ìpínyà bá tiẹ̀ dé ẹ̀ rí pé àti lọ́kọ kò kì í yí sí fóbìnrin náà torí kò lè rí irú ẹ̀ so bó ṣe jẹ́ ni. kí ló fẹ́ wá mi sọ fún gbogbo àwọn olólùfẹ́ wọn káàkiri lágbàáláyé ẹ̀wọ̀n fans wọn lamẹ́ríkà ní London kí ló fẹ́ wá mi sọ fún wọn. máa dúpẹ́ lọ́wọ́ wọn ni Ọlọ́run á dẹ̀ bá mi dúpẹ́ fún wọn torí nǹkan tó ń ṣe yìí nǹkan tó jọ gbogbo wa lójú ni so kọ́ Ọlọ́run jọ kán má kánjú lọ bá káwa náà má kánjú lọ bá kí ọdún túbọ̀ jì síra wọn gbogbo ibi tán dẹ̀ ti mówó yìí kọ́ Ọlọ́run fi aṣọ àṣírí kó fi bò wọ́n. over 11 years tí bàbá dẹ̀ ṣe ń gbóná bí ń gbàná bí ń gbé ìjẹta ni kí lẹ rò bó fà á kí làṣírí yẹn mo fẹ́ gbọ́ látẹnu yìí. ànábì lòun náà Ọlọ́run fi iṣẹ́ Fújì rán látòdì ọ̀run wá sáyé ni kò ń ṣe pé ó kọ́ṣẹ́ kò ṣe pé ẹnìkan ló kọ bóyá máa kọ Fújì ẹ̀ Ọlọ́run fi iṣẹ́ rán ni Ọlọ́run kàn dání dẹ́ èèyàn ni tó wà bí èèyàn tó pé àwọn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam fúnra ara Ọlọ́run fọkàn ẹ̀ mọ́ tó pé ànábì mi ni ẹ́ Dr. Sikiru Ayinde Barrister èèyàn ni ó ní àwọn tóun náà kù sí but iṣẹ́ tọ́lọ́ fi ran sáyé òun ló jẹ́ yẹn so nítorí ẹ̀ la ṣe lè gbàgbé ẹ̀ because Ọlọ́run fi iṣẹ́ yẹn ran ni tí ẹ̀ la ṣe lè gbàgbé wọn láíláí. èyí tó ń ṣe fún ọ̀rẹ́ yín olóògbé Sikiru Ayinde Barrister kí lẹ fẹ́ sọ sí báwo ló ṣe rí lára yín sàn. in fact because nígbà tó máa dá social media sílẹ̀ woman kan Mulikat ló bẹ̀rẹ̀ kí ni alájí travel lọ sí UK ni woman yẹn sọ fún pé à ń fẹ́ dá fans club bẹ̀lẹ̀ lórí Facebook but being that èmi ni mo wà ní charge publicity Barrister ó wá sọ fún mi mo ló wà òkè àjọ agree and àwa mọ̀ pé nítorí máa di nítorí máa gbé Barrister lárugẹ gan ni we really appreciate these groups different groups don't dey Barrister we appreciate them and we thank them for the support so far
ọlọ́run àpapọ̀ pẹ̀lú àwọn náà. ìjọba jẹ́ lọ láti kí bàbá kọ́kọ́ wà wọ́n. ìjọba jẹ́ lọ láti kí bàbá kọ́kọ́ wà wọ́n.
Essa.